Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. A kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ó mà ṣe o, Muftiu Tìwó ti kàbùkù. Bẹ́ẹ̀ ni Muftiu Tìwó ó ti kàbùkù o, kódà ó rugi oyin látàrí wípé ó rí àsíá tí kìí ṣe ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó rí àsíá Pakistan sí orílẹ̀-èdè Nàìjíríà. Muftiu Tìwó ó ti kàbùkù. Àkọ́kọ́ náà ni pé nígbà tá a bá foní gbójọba, kí la lérò pé yóò ṣe? Nǹkan òdòdì náà ni yóò máa bọ́ sí i. Gbogbo ẹ̀yin afọbajẹ, ẹ wá rí wàhálà tẹ́ ẹ dá sórílẹ̀-èdè Yorùbá nípa fífi amúgbó jẹ olórí. Bóyá lẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí Muftiu Tìwó ó ti kàbùkù débi pé wọ́n ti gbéná wojú rẹ̀. Àìpẹ́ aláìpẹ́ yìí ni a rí wípé Muftiu Tìwó ó ń kó àwọn èèyàn jọ, ó sì ń kọ́ wọn bí wọ́n ṣe ń gbébọn, bí wọ́n ṣe ń yìnbọn. Àbẹ́ẹ̀rí pábánbárí rẹ̀ èyí tó wá ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ni pé Muftiu Tìwó ti rí àsíá Pakistan, ó ti rí àsíá Pakistan sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Abẹ́ẹ̀rí ẹ̀rí pálapàla ìlú onílùú fọdámọ́tà. Ìjọba ẹ ní láti tètè dé Muftiu Tìwó. Ẹ̀yin alálẹ̀ dákun, ẹ gbà wá lọ́wọ́ ẹni tó ń balẹ̀ wa jẹ́. Kí èèyàn fi odidi ìlú ẹlẹ́kọ̀ọ́ rí àsíá ìlú ẹ̀, ó wá jẹ́ àsíá Pakistan. Ṣé Pakistan mọ̀? Ìbéèrè, kí ló kan tiwọn? Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ lójijì. Bóyá lẹ mọ̀ pé Muftiu Tìwó ti ṣe kí ni? Ó ti rí àsíá Pakistan o. Kódà ó sọ àwọn ọ̀rọ̀ kan. Ó ní mi ò dáwọ́ wú lọ́wọ́ ara mi. Muftiu Tìwó ó lóun ò dá ọwọ́ wú lọ́wọ́ ara wọn. Ó ní àwọn DSS mọ̀. Ó ní àwọn ọlọ́pàá mọ̀ pa ẹ̀. Àwọn ológun gan, ó ní wọ́n mọ̀ pa ẹ̀. Kódà ìjọba mọ̀ pa ẹ̀ kóun tó rí pa àsíá ìlú onílùú sí orílẹ̀ bàbá wa. Àìpẹ́ aláìpẹ́ ni Muftiu ṣe solidarity rally fún Palestine, fún ìlú Palestine. Ṣó papọ̀ mọ́lẹ̀ Yorùbá? Kéèyàn má ṣe solidarity rally fún Palestine nílùú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀dẹ̀ káwọ́rọ̀, ẹ̀dẹ̀ ń wò. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ wa ẹ dìde, ẹ jí, ẹ má sùn. Èrùgàlè dìde, ẹ jí, ẹ má sùn. Lórí ọ̀rọ̀ Muftiu Tìwó, ó ti ń balẹ̀ wa jẹ́. Bẹ́ẹ̀ ni Muftiu ń balẹ̀ wa jẹ́. Nígbà tí èèyàn ń rin àsíá ìlú onílùú, ìlú tí ẹ̀gbọ́n kò gbé lárugẹ, ó tún ṣe solidarity rally fún Palestine lónú Nàìjíríà. Ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀. Ó ní ọ̀rẹ́ wa ni DSS jẹ́, ọ̀rẹ́ mi làwọn ọlọ́pàá jẹ́. Ó ní kò sẹ́ni máa yẹ̀ òun lọ́wọ́ wò. Kódà àná alánà làwọn ṣe solidarity rally fún Palestine. So ìbéèrè tèmi wà rèé o, ẹ̀yin ọlọ́pàá, Muftiu Tìwó ti sọ́kò yín lójú. Ó ní ẹ mọ̀ nípa bóun ṣe rí àsíá Palestine sí orílẹ̀ wa. Torí à ń sọ pé ẹ ti gbàbọ̀dè, ẹ̀yin DSS ó tún ti challenge yín. Ó ní ọ̀rẹ́ wa ni wọ́n. Ó ní wọ́n mọ̀ nípa ẹ̀ torí kò lè dáwọ́ wú. Ẹ̀yin government officials náà ẹ mọ̀ nípa ẹ̀. Ó ní kò sẹ́ni tó lè dí òun lọ́wọ́. Òun ti rí àsíá, ó ti rí àsíá ni. Ní báyìí àsìkò ti tó láti pe DSS níjà. Torí àwọn DSS tẹ́ ẹ bá gbàgbé ìgbà tó máa ya wọlé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà náà, tó bá jẹ́ pé Ọlọ́run fún wọn láyè ni, ó ṣeé ṣe kí Yorùbá má dìde. Tí a bá dẹ̀ kojú àwọn náà ká pè wọ́n níjà, kí wọ́n ṣe ìwádìí gidi lórí àwọn DSS. A ti jọ mọ̀ pé àwọn náà ṣiṣẹ́ fún agbésùnmọ̀mí ni, àbí? Nígbà tí odidi Muftiu Tìwó ti jáde láti máa sọ pé àwọn ọlọ́pàá mọ̀ nípa ìgbésẹ̀ òun, tó sọ wípé
débi wípé kò sí ẹnikẹ́ni tí ò mọ̀, ọlọ́pàá mọ̀, mílítírì náà tún mọ̀, ó ní àwọn official government kankan náà tún mọ̀. Ibo lẹ̀ ń bá orílẹ̀-èdè wa yìí lọ? Muftiu ti wo wọ́n ní láti gbé e. Bẹ́ẹ̀ ni, nítorí ó ń ta àbùkù bá orí adé, wọ́n nílò láti gbé e. Bí ìbá ṣe bẹ́ẹ̀, àtọ̀húnrìnwá yìí wá sọ̀rọ̀ ẹ̀ di ọ̀nà mọ́ wa lọ́wọ́. Tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé bí àwọn boko náà ṣe bẹ̀rẹ̀ rèé o. Bọ́n ṣe bẹ̀rẹ̀ rèé o, tọ́ lọ kó wọn tí wọ́n sọ pé àwọn ló lè ṣe o. Now wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ another way. Àbí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ another way. Tó kẹ́ mo ṣe ń pariwo fún yín pé ẹ jí gbogbo ọmọ Yorùbá, ẹ jí. Muftiu ti wo ti talẹ̀ wa tán. Muftiu ti wo ti tà wá fún àwọn Palestine. Ó ti tà wá tán pátápátá. A dẹ̀ ń pariwo wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò dáa mọ́. Ẹ jọ̀ọ́ a nílò láti pín orílẹ̀-èdè kóníkálukú lọ. Ìbéèrè mi ni pé ṣé Palestine ó rí àsíá Nàìjíríà sọ́dọ̀ tiwọn? Kẹ́ máa wo ibi tí level of àgọ̀, kí n má sọ pé àgọ̀ tó bá wọn dé. Ìjọ́ wo ni àwọn Palestine àbáwọn other countries míì tí wọ́n ti rí àsíá Nàìjíríà sókè? Àfi àwa yìí náà ni, àfi Nàìjíríà ni. Ohun tí ò bá ti kàn yín lẹ̀ máa ń dá sí. Bẹ́ẹ̀ ni náà, ohun tí ò bá ti kàn yín lẹ̀ máa ń dá sí. Ṣùgbọ́n kò tọ̀nà kí wọ́n gbé àsíá ìlú mi sókè. Ṣùgbọ́n tọ̀nà láti jẹ́kẹ́ kó boko wọnú ìlú. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ á ka àtẹ̀jíṣẹ́ eléyìí ká gbọ́n tí eléyìí sọ. Bẹ́ẹ̀ leléyìí ní ara ìwà Muftiu nìyẹn. Tá a bá fẹ́ sọ, ó dàbí pé ó ti di ẹyin sí Palestine. Bẹ́ẹ̀ ni, ó fẹ́ claim ní citizen mọ́ wọn lọ́wọ́ ni. Nígbà tó o bá mọ iye gbogbo rọ́bìṣì tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kò tiẹ̀ wá fẹ́ yé wa mọ́ báyìí. Muftiu ti wo ṣèbó yẹ kẹ́ ẹ tọwọ́ ọmọ yín bá aṣọ ni. Ẹ̀yin àgbàlagbà náà lẹ wá ń ṣe láńgbà. Ẹ wo ẹja ká àtẹ̀jíṣẹ́ ẹja gbọ́n tí ọ̀gbẹ́ni yìí sọ. Eléyìí ló sọ̀rọ̀, ìyẹn Fọláwùnmí. Ó ní ìkà mà láwọn arábí, ìkà ni wọ́n, ìkà gidi ayé àtọ̀run ni wọ́n. Palestine tọ́lọ́ mú lọ́rẹ̀ẹ́ yìí. Ẹ má gbàgbé o wípé Saudi wọn ò tiẹ̀ mi rò pé ṣe rálì fún Palestine. Wọn ò ṣe fún ni o. Even Saudi Arabia wọn ò ṣe kọ́kọ́ fún Palestine. Kí n ti Nàìjíríà. Ẹ wo ẹ bá mi kọ sínú comment section. Ẹ kọ èròǹgbà yín síbẹ̀, ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀ jàre. Ẹ jẹ́ yàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá Nation is the only solution. God bless my country. Ó dàbọ̀.